káàbọ̀ padà sórí ètò Miliki Expert gbogbo tó ń wò mí nínú ilé mo lérò pé gbádùn gbogbo nǹkan tí bàbá mi Ìbòsíọlá sọ ẹ wá wò ó fún àǹfààní gbogbo wa ní ẹ jẹ́ ká darapọ̀ pẹ̀lú wọn nítorí pé mo mọ̀ pé Ọlọ́run tó wà láàyè tó ti bá wọn ń ṣe tipẹ́tipẹ́ ó sì wà láàyè síbẹ̀ àdẹ̀bà yín ṣe á gbọ́ ohun ẹ̀bẹ̀ àdúrà yín Ọlọ́run á dẹ̀ ṣe kíni o á gbọ́ gbogbo àlámà ní testimony. Àlejò mi kejì àlejò mi kẹta lẹ́ni àwọn ni ọ̀gbẹ́ni Ọlátúbọ̀sún láti ìlú Àbújá. Mo rí ìwé pélébé kan lọ́wọ́ yín ẹ bá mú tí yín ò ní bàjẹ́. Àwọn láti ṣe rí orúkọ sùkúù yín yẹn ó máa ń kàn mí lẹ́yìn Bukovinian State University ní Ukraine. Ìkan nínú staff wọn ó ti wá rí sí orí Orisun. Another staff ìkan náà àwọn staff wọn náà lélẹ́yìí tán tún wá represent wọn ní Èkó ń bí Bukovinian State University. Bukovinian State University. Now, ǹjẹ́ ó ní nǹkan kan tẹ́ bá mi sọ fún àwọn aráalé nípa Bukovinian State University yìí? Yeah. Nǹkan tá a fẹ́ wá sọ ni pé tẹ́lẹ̀ processing tá fi ń ṣe tẹ́lẹ̀ ó tún ti wá yàtọ̀ díẹ̀. Because àwọn èèyàn complain pé the process of àwọn process tá à ń gbà ṣe ó ń fún wa ní difficulty ṣá. So right now nǹkan tá a fẹ́ ṣe ń sìn ni pé instead tó máa fi wá lọ sí any elsewhere tó máa wá center lọ ní maybe káàkiri what we now have to nǹkan tá a ṣe ń sìn ni pé we have to do in conjunction with Zenith Bank. Okay. So people will go to Zenith Bank wọ́n máa sọ fún wọn pé àwọn fẹ́ sanwó sí Bukovinian Education Service. Okay. So after tó máa ti sanwó yẹn that's it for application 10,000 naira wọ́n ti san fún Zenith Bank wọ́n máa fún wọn ní transaction ID. Ìyẹn náà máa fi ti àwọn American àbí ẹni pé èèyàn fẹ́ lọ gba American visa. Yeah. Máa fún ní transaction American visa fee. Yes. But this one is for the Bukovinian Educational Service. Wọ́n máa lọ sí Zenith Bank ní any Zenith branch tó bá lọ. Okay. Ẹni ṣùgbọ́n jẹ́ kí n ṣàlàyé nǹkan tá à ń sọ fún àwọn aráàlú kó bá lè yé wọn. Gbogbo yẹn aráàlú Bukovinian State University ní ìlú Ukraine. Ó jẹ́ university pé wọ́n ń kọ́yàn ní ìmọ̀ science. Gbogbo èèyàn tó bá fẹ́ ṣe nursing ó fẹ́ lọ fún laboratory diagnostic medical physiology dentist wọ́n ní ọdún márùn ní dentist. Yes. Okay, clinical pharmacy ọdún 4 àti gbogbo anything tó bá ṣe going in line with science. Wọ́n ní ẹ lè lọ sí Bukovinian State University ní ìlú Ukraine. Àwọn jẹ́ aṣojú Bukovinian ní ìlú Nàìjíríà bí bẹ́ẹ̀ bá tiẹ̀ Google Bukovinian tó bá ní òkè Bukovinian abẹ́ rẹ́gísítà lọ́dọ̀ yín wọ́n máa dá yín padà sọ́dọ̀ wọn. Now wọ́n wá ṣe tí wọ́n ìnáwó tó yẹ pé ó bá ìrọ̀rùn dé. As a matter of fact èèyàn tó jẹ́ agent wọn gangan tó jẹ́ ọ̀gá bọ̀dá Bọ́lá àbí tó jẹ́ ọ̀gá wọn ẹni náà wọ́n jẹ́ ọ̀rẹ́ ti tèmi so mo mọ̀ ń pa ẹ̀ dáadáa kò sí pé bóyá màgòmágó bóyá nǹkan gbàyàn gbogbo òbí tó ń wò mí nínú ilé tẹ́tẹ́ káwọn ọmọ yín kó lọ sílùú òyìnbó kó lọ kàwé wọ́n ṣe tiwọn ìnáwó ètò jẹ́ wípé ó máa fi rọ̀ yín lọ́rùn nǹkan tó máa ṣe tí bọ̀dá yẹn ń tà láti sọ ni wípé ẹ lọ sí Zenith Bank ẹ sọ fún wọn wípé ẹ fẹ́ sanwó fún sí Ukraine State University Bukovinian Educational Service. Wọ́n ní Bukovinian Educational Service. Ẹ ní ẹ fẹ́ san owó registration. Ẹ san owó sí àkáǹtì school yẹn directly. Owó registration yẹn ó ń lọ sínú school yẹn directly ni. Ẹ sanwó síbẹ̀. Nǹkan tó bá ti fún yín lẹ máa fi send email sí àwọn bí tán fi bá yín bẹ̀rẹ̀ processing. Now one day I need 2 national passport àbí international passport. Yeah. Then I tún need 2 recent color passport, birth certificate, NCE àbí GCE, then medical fitness certificate pẹ̀lú insurance policy. Now wọ́n ní àwọn owó nǹkan tẹ́ máa san lélẹ́yìí medical school fees, hotel accommodation pé nǹkan tó máa fún wọn. Hostel accommodation ìyẹn tó bá dé wọ́n máa sanwó ní first year wọn full payment ni. Full payment máa kọ́kọ́ san. Full payment wọn níbẹ̀ but second year third year to their final year wọ́n lè máa san instrumentally díẹ̀. Seriously? ìyẹn tó bá ti dán. Okay, nǹkan tó ń sọ kó bá lè yé ọ̀pọ̀lọpọ̀ ni wípé ẹni tó bá kọ́kọ́ fẹ́ lọ sí Ukraine láti lọ sí Bukovinian State University yìí tó fẹ́ lọ kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì wọ́n ní owó school
fún first year ẹ máa san pé lẹ́ẹ̀kan full payment ni nígbà tí a bá ti wọ second year ẹ lè yọ àwọn san díẹ̀ náà máa gbà lọ́wọ́ yín then wọ́n náà máa fún yín ní residential permit wọ́n máa fún wọn ní Ukraine insurance wọ́n máa fún wọn ní immigration clearance. immigration clearance yẹn wà fún pé tó bá dé ọ̀hún kò ní sí kí báyà immigration lọ́hún disturb wọn. wọ́n á tún fún wọn ní medical insurance. wọ́n dẹ̀ tún gbọ́ pé wọ́n tún lè cross láti bẹ̀ lọ sí ìlú America lọ sí Canada lọ sí any country tó bá wù wọ́n. ẹ wo gbogbo ẹgbẹ́ tó ń wọ̀ mí nínú ilé eré ti dé this is an opportunity tí mo fẹ́ kí gbogbo èèyàn pátápátá kí gbogbo òbí pátápátá kàn jẹ àǹfààní ẹ̀. ìwọ tó bá ti mọ̀ wípé ọmọ ẹ̀ ó nímọ̀ sáyẹ́ǹsì fẹ́ máa tó nǹkan bíi kó máa jó kinní pọ̀ nínú ilé bẹ́yà kó da omi mọ́yọ̀ kó da yọ̀ mọ́ mi ó ti fẹ́ máa ṣe é ẹ bẹ̀rẹ̀ sí ní suspect ó yá Ukraine yá máa bọ̀ kó wá lọ sí Ukraine kó lọ ṣe kíni kó lọ kọ́ ìmọ̀ sáyẹ́ǹsì wọ́n ní GC certificate nìkan ni àwọn ní ìdàbí NCE gbogbo ẹ̀yin tèmi nínú ilé wọ́n ṣe nursing náà àmì ọdún mélòó ni nursing. 3 years. Medicine kọ́ àwọn tó wá bẹ̀rẹ̀ medical doctor gangan surgeon. ọdún mẹ́fà ni. ọdún mẹ́fà. Pharmacy with masters. Pharmacy yẹn ọ̀tọ̀ sí yẹn clinical pharmacy wà. Which is 5 years. Pharmacy pẹ̀lú after 5 years wọ́n fẹ́ lọ fún masters wọn. So ìyẹn náà 6 years ni. ọdún mẹ́fà tí ó pé kí wọ́n fẹ́ lọ sí mo fẹ́ lọ ṣe mo fẹ́ lọ read pharmacy pẹ̀lú master mi ọdún mẹ́fà ni. tí mo bá jẹ́ ọmọ 23 years old àbí 22 years old tí mo wá fún nǹkan báyìí pẹ̀lú ọdún mẹ́fà mọ́ 22 that's 28 by 28 years mo máa ti di graduate níbẹ̀ ni yéé mo sì ti ju 28 lọ o. ẹ dẹ̀ máa láyè láti ṣiṣẹ́ náà tẹ́ bá dán. ẹ ọdún lè máa ṣiṣẹ́. ẹ náà máa ní student visa ìrẹ̀lẹ̀ yìí we have opportunity láti máa lè ṣe iṣẹ́ kéékèèké láti fi support ara èèyàn this is beautiful really tó mo máa dúpẹ́ ẹ máa ṣe o pé ètò ẹgbẹ́rún kan báyìí wá sí ìlú Nàìjíríà now àdírẹ́sì wọn ní ìlú Àbújá rèé fún àǹfààní àwọn tó bá fẹ́ lọ sí ilé ọ́fíìsì wọn gangan tó fẹ́ bá wọn sọ̀rọ̀ àbí tó fẹ́ rí ọ̀gá wọn gbogbo ẹ̀yin tẹ́ wà ní Kaduna Minna Jos Àbújá àti agbègbè ẹ̀ Suleja tẹ́rọ wípé mo fẹ́ kọ́ ọmọ mi darapọ̀ mọ́ nǹkan tó ń ṣe yìí kémi náà kí n di ìyá dókítà tó wà ní ìlú òyìnbó àdírẹ́sì wọn rèé 207A DBM Plaza 207A DBM Plaza Wuse Zone 2 ní ìlú Àbújá lẹ́ẹ̀kan sí 207A DBM Plaza Wuse Zone 2 ní ìlú Àbújá ṣé ó ní nǹkan tó fẹ́ sọ. Zone 1 lè kọjá sọ. wọ́n ní kò ń ṣe Zone 2 o Zone 1 ìyìn lẹ́kọ̀ọ́ Zone 2 síbẹ̀ o torí èmi náà wò pé Zone 1 ni mo máa ń wá sí. ẹ wo mo ti lọ sọ́fíìsì wọn mo ti lọ bẹ̀ kí n bàa lè mọ̀ bóyá wọ́n ń parọ́ àbó òótọ́ torí Orísun ẹ̀yin náà mọ̀ pé láíláí àjábò sẹ́yìn oníka kan irọ́ òkè bóyá 3rd floor àbí ṣé 3rd floor kan ní àbí 4th floor. That's 2nd floor. Ibi tí mo gùn lọ́gẹ́ yẹn máa ṣe ro mi. No, it's 3 floors so we are the second floor. Mo lọ sọ́fíìsì wọn ní ọ́fíìsì wọn gbà mo lọ bẹ̀ mo lọ wò pé lóòótọ́ kí n mọ̀ bóyá lóòótọ́ ni àbírọ́ ṣé ẹ mọ ìdí ní pé iná mọ̀ pé lórí Orísun àjẹbù sẹ́yìn oníkà kan àti wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ orúkọ wa ni àwọn èèyàn máa fi sẹ́nu ẹ̀yin náà dẹ̀mọ̀ gbogbo àwọn tó ń gbé nǹkan bóyá education àbí anything wá sórí Orísun gbogbo wọn la máa ń ṣe investigation lé lórí kó tó di pé wọ́n wá kó má di pé wọ́n pé 419 kan àbí èèyàn kan wà níbì kan wọ́n fẹ́ máa gbá èèyàn kan so ṣe rí eléyìí mo mọ̀ ń pa ẹ̀ dáadáa wọ́n sọ fún mi mo mọ̀ ń pa ẹ̀ mo dẹ̀ tún lọ ṣe investigation pa wọn mo rí pé lóòótọ́ ni now tẹ́ bá lọ sí Zenith Bank ẹ jọ̀ọ́ ẹ wá báyìí account number wọn tẹ́ ẹ máa sanwó sí Bukovinian State Tọ́mádé Bank wọ́n sọ pé àwọn fẹ́ sanwó fún Bukovinian Education Service. Educational service tàbí educational care. Educational service. So àwọn yẹn máa fún wọn ní account number sanwó yẹn. Wọ́n lè pè wá wọ́n gba account number. Now gbogbo tó ń wò mí nínú ilé nọ́mbà tẹ́ ẹ máa pè wọ́n sí rèé ẹ bá mi mú báírò àbí kẹ́ ẹ mú fóònù sẹ́gbẹ̀ẹ́ nọ́mbà tẹ́ máa pè àwọn Bukovinian State University sí lélẹ́yìí ẹ pè wọ́n sí 080-643-72140 lẹ́ẹ̀kan sí 0806-437-2140
then nọ́mbà wọn kejì lélẹ́yìí in case the other one tó bá busy àbí tí ò bá lọ nọ́mbà kejì rèé o 08026840345 lẹ́ẹ̀kan sí 08026840345 Bukovinian State University àwọn wà pẹ̀lú wọ́n máa ń ṣe nǹkan nípa ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì gbogbo àwọn tó fẹ́ ṣe nursing medicine pharmacy laboratory diagnosis àbí medical psychology dentist clinical pharmacy gbogbo nǹkan tó wá ṣe àti lọ mọ́ ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ sáyẹ́ǹsì gbogbo ẹ̀ pátápátá náà máa ràn yín lóye ṣáà ti pè wọ́n máa là yín lóye sí gbogbo ẹ̀yin tèmi nínú ilé ẹ jẹ́ ká lọ sílé agbára tí mo bá padà dé àlejò mi Egúnlá ló máa ń gbẹ̀yìn ìgbàlẹ̀ olórin ni wọ́n wọ́n wá láti ìlú Abẹ́òkúta lónìí àjọ máa jó Ọlọ́run ṣàánú mi lóde torí ń jò ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ sílé agbára náà tí mo bá padà dé àtẹ̀mí àti àlejò mi láti ìlú Abẹ́òkúta lájọ máa wọlé dé ẹ kú dédé àsìkò.